oyin àti psalm láti fi gba nǹkan lọ́wọ́ ènìyàn. Èyí ni bí a ṣe ń lo psalm pẹ̀lú oyin gidi láti fi gba oore, ọrẹ, ẹ̀bùn, iṣẹ́ lọ́wọ́ ènìyàn. Tó bá jẹ́ wípé a fẹ́ lọ rí ẹnìkan tí a mọ̀ wípé ó lè ṣe wá lóore, àbí a fẹ́ bá sọ̀rọ̀ kan, àbí a fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀, tá a bá ti múra tán tá a fẹ́ kó nínú ilé, tá a fẹ́ lọ síbi tí a ti fẹ́ rí ẹni yẹn, ẹ jẹ́ ká fi oyin gidi sí àtẹ́lẹ̀ ọwọ́ wa. Tá a bá ti fi oyin gidi díẹ̀ tá a dà sí, ẹ jẹ́ ká ṣí psalm wa sí psalm 133, bíbélì wa sí psalm 133. Tá a bá ti ṣí bíbélì wa sí psalm 133, ẹ jẹ́ ká pe orúkọ màláíkà yìí sí. Orúkọ màláíkà yìí ni Eli Jusfel. Ẹ má jẹ́ ká ṣe mistake ẹ̀, Eli Jusfel. Tó o bá ti pe orúkọ màláíkà yìí ní ẹ̀mẹ́ta, Eli Jusfel ẹ̀mẹ́ta, lẹ́yìn ìgbà yẹn wàá ka psalm 133 wàá kà sí. Tó o bá ti ka psalm 133 yẹn débi pé kíyèsí ó ti dára tó, ó sì ti dùn tó fún èmi Oyètọ́lá ọmọ Aládéwúrà pẹ̀lú Lágbájá ọmọ Lágbájá láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Níbi tí kò bá ti sí ìrẹ́pọ̀ àbí ìfẹ́, nǹkan gidi kan ò lè jáde ńbẹ̀. Ẹni tó ń bínú sí abẹni tó ń bínú sí ẹ tó dẹ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ kò possible. Bí wàá ṣe ká nìyẹn, kíyèsí ó dára tó, ó sì ti dùn tó fún èmi Lágbájá ọmọ Lágbájá láti máa jùmọ̀ gbé pẹ̀lú Lágbájá ọmọ Lágbájá ní ìrẹ́pọ̀. Máa wá tẹ̀síwájú. Tó bá ti wá kà sí tán, wá gbàdúrà, nǹkan báyìí ni mo fẹ́ kó ṣẹlẹ̀, nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ni ṣe fún mi, irú nǹkan báyìí ni mo fẹ́ gbọ́ látẹnu ẹ̀, mo fẹ́ kó yọ́nú sí mi. Wàá sọ gbogbo nǹkan tó fẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Tó bá gba Ọlọ́run gbọ́ tó dẹ̀ gba wòlíì gbọ́, nǹkan tó ń fẹ́ yẹn dandan ni kẹ́ni yẹn ṣe fún ẹ. Tó bá ti kà tán, rí i pé ó lá oyin yẹn. Tó bá ti lá oyin yẹn, tẹ̀síwájú. Ó fẹ́ lọ gbaṣẹ́ ni, ó fẹ́ lọ béèrè nǹkan lọ́wọ́ èèyàn, ó fẹ́ lọ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìyẹn ni, àbó fẹ́ settle matter pẹ̀lú ẹtẹniyẹn tí ń bínú sí ẹ. Ìwọ ṣe nǹkan yìí. Even kó jẹ́ wípé bóyá o fẹ́ pè lórí aago, lẹ́sẹ̀kẹsẹ̀ tó lá oyin yẹn, pè lórí aago kó o bá a sọ̀rọ̀. Kọ́ nọ́mbà yìí sílẹ̀ 08106311252. Òun náà ni WhatsApp nọ́mbà mi. Apostle Prophet Oyètọ́lá ọmọ Aládéwúrà ló ń gbàdúrà fún ẹ. Lórúkọ Jésù wà á rí àánú gbà. Jọ̀ọ́ bá mi share program mi. O lè pè mí sórí nọ́mbà yẹn. Bóyá o fẹ́ kí n gbàdúrà fún ẹ, bóyá o fẹ́ ṣàlàyé àwọn kankan fún mi, bóyá o fẹ́ kí n fi ẹ́ mọ̀nà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Ojú ò ní tiẹ̀. Shalom.